Alólóńgì ní ti gàjà o. Lẹ́gúnlé olóńgì ní ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV show ní kẹ́ máa wò nílé. Ojú télé TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú télé TV. Má yìí kò tiẹ̀. Alágbára ní dàdí yìí o, ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ níkàwọ́ o, kò má sọ ohun tí kò lè ṣe. Alágbára lọ́lọ́run mi, alágbára ní dàdí yìí o, ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ níkàwọ́, kò má sọ ohun tí kò lè ṣe. Hallelujah, our God is good. Our God is wonderful. Ọlọ́run tó dé èmi àti ẹ sí láti jí àlàyé ọkàn is worthy of our praise, is worthy of our worship, is worthy to be magnified, is worthy to be exalted. Arúgbó ọjọ́ ni ajá tí ò kì í jẹ̀bi ẹnikẹ́ni ni. Òun gangan ni ò bọ́ gbèjà ọmọ. Kí ẹ̀rù tún máa bọ́ mọ́ agbeni níjà, ẹ̀rù á tún máa bẹni tó ń gbé níjà gba Olúwa mi ò rán yín iṣẹ́ tẹ́lẹ̀ yìí. That is the kind of God we serve. And the kind of God who wants you to think for yourself, that wants you to wish well for yourself. Lórúkọ Jésù, lórúkọ Jésù gbogbo èrò rere tèmi àti rẹ̀ ní bó ṣe ń ṣàmì lórúkọ Jésù kó wá sí ìmúṣẹ. Lórúkọ Jésù kó wá sí ìmúṣẹ. Ká tó gbàdúrà láàárọ̀ yìí. Mo fẹ́ ká ṣe kí ni, mo fẹ́ ká sọ nípa àwọn nǹkan kan tó lè máa jẹ́ ìdènà àti ìdíwọ́ fún èmi àti rẹ láti lè jẹ́ kí àdúrà wa ó tètè gbà. Ohun tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ kí èmi àti jọjọ wò ó, ká jọ jókòó, ká wá ronú sí pé ṣé lóòótọ́ lọmọ kékeré yìí sọ ni àbí kì í ṣe òótọ́. Mo fẹ́ sọ fún ọ wípé èrò ọkàn rẹ a máa ṣiṣẹ́. The Bible say, as a man thinketh in his heart, so be it. Èrò ọkàn wa a ṣiṣẹ́ pẹ̀lú ìṣẹ̀dá wa sà. Ohun tí mo fẹ́ sọ ní àárọ̀ yìí, òun ní pé ohun tí ẹ̀dá bá ń rò sà, ohun tí ẹ̀dá bá ní lọ́kàn, ohun tó bá ń sábà ń wá sí ọkàn rẹ̀, ó ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́. Àwọn ẹlòmíì bí gbogbo nǹkan ṣe hàn gbogbo tí Nàìjíríà lè kókó wá ní Ọlọ́run má jẹ́ kébi ó pa wọ́n kú, kíní kan. Some people will be saying some negative things, some negative words to themselves. Ó dẹ̀ ń wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kó yé yín wípé àwọn áńgẹ́lì tá a kì í rí kan máa ń rìn. Tó jẹ́ pé ohun tá a bá sọ ló ń gbọ́, ohun tá a bá sọ àwọn ẹ̀mí àìrí kan máa ń rìn. There are some spirits that works that we did not see. There are some spirits who works that you don't even identify. You don't even see them. Àwọn kan àṣẹ ni. Àwọn kan wọ́n máa ń rìn tó yẹ pé gbogbo tó wà lára wọn kìkì àṣẹ ni. Ohun tó bá sọ lásìkò yẹn, wọn ò ní choice láti fi àṣẹ sí. So what you think in your heart, what you think about yourself, it matters for what is happening to you right now. Ẹlòmíì, mo máa ń sọ fún ẹlòmíì pé you can be a prophet or a prophetess of yourself if you decide that, and you can pray and you pray on something and you have that great faith pé nǹkan tí mo gbàdúrà sí máa ṣe. Hello, mi mọ̀ bóyá nǹkan tí mo sọ ó yé yín. Tó o bá ní ìgbàgbọ́ lórí ohun tó ń béèrè, ó lè má ètí. I was looking at a post, somebody was saying ohun tó ń béèrè yẹn ó lè jẹ́ pé Ọlọ́run fẹ́ dẹ́ lóhùn in a big form. It may take some process. Yes, ó lè jẹ́ pé à ń build yẹ, ó lè jẹ́ pé à ń ru ẹni agbára kó o lè ní agbára láti lè contain nǹkan tó fẹ́, nǹkan tó Ọlọ́run ń gbé bọ̀ yẹn kó o lè maintain ẹ̀. So it may not come quickly. God is not a magician.
He's a miracle working God, which I'm very, very sure of that. Now, as a man thinketh in his heart, so be it. Ojí láàárọ̀ bẹ̀ sí ṣépè fún ara rẹ̀. Ojí láàárọ̀ ṣépè fún ọmọ tó bí. Ojí láàárọ̀ ọ̀rọ̀ èrò gidi àtúntì jí bá Ọlọ́run. Irú ayé wo ni mo wà? Irú kí lè Ọlọ́run ọ̀la? Irú kí lè lè báyìí? Ẹlòmíì á dẹ̀rọ bẹ́ẹ̀. Ẹlòmíì á jí láàárọ̀ á dẹ̀wọ̀ pé ilé ayé ìgan tiẹ̀ ti sóhun. You don't have good. You don't have positive thing. Okay, ẹ jẹ́ ká bú fóònù wa. Gẹ́gẹ́ bí àwọn tá bá ń lo Android. Maybe you know this. You notice this. Èmi notice ẹ̀ ni. Tó bá rí pé àwọn nǹkan kan tó bá sábà ń wò. Àwọn nǹkan kan tó bá ṣà ń wò. Tó bá sábà máa ń wò. Tó bá sábà máa ń watch on your this thing. O irú ẹ̀ ló máa gbé wá fún ẹ. Because má ṣe ti ẹni. Ohun tó ń gbọ́ mátàsà. Àwọn ọ̀rẹ́ tó ń bá rìn mátàsà. Àwọn ọ̀rẹ́ tó ń bá rìn, àwọn tẹ́ ẹ jọ ń rìn, àwọn tó ń gbọ́. If you are a kind of a person, you have a friend tó yẹ pé kò mọ̀ ojú kó máa ba ayé èèyàn jẹ́ kó máa rojọ́ ènìyàn lọ, you cannot leave that square. Ẹ lè kúrò lójú yẹn. I'm telling you, I'm just telling you. I'm a fiti affect it. Watch the kind of thoughts you have. Watch the kind of friend you have. Watch the kind of advice. And you are not ready to do any business. You want to be great. You don't know that they take a process. You want to be great. You don't know you need to take a step. You need to think wide. Mo ti máa ń rò láti kékeré pé nílé ayé tèmi máa wá yìí o, mi ò ní bá wọn tò ṣì o. Me, I don't know about it. Me, I will never suffer. Torí ìyà tó yẹ kí n jẹ mo ti jẹ ń kékeré. Mo ti jẹ gan, serious one, serious ìyà. So if I am going through trials now, it's because of what I carry. So I am not shaking because I know my tomorrow must be greater than today. I look at myself at the mirror. You are a princess, Stella. You are a great person. You have virtue in you. You have anointing. You are ordained for some people. You are ordained to be great. You are a great person. Warren in a mirror. Warren, look at the princess. Just look at me now. You want to go to me. You don't look at yourself at the mirror and prophesy something good into yours. Jí kò tó anybody sọ̀rọ̀. Jí láàárọ̀ dúró síwájú mirror ẹ. Pé orúkọ rẹ, pé kó pe orúkọ ìyá rẹ mọ́. Kò ní èmi Stella ọmọ alágbájá. Láti òní lọ èmi mo máa bí mo ṣe ń jáde ire ni mo lọ kó. Àánú ni mo lọ mú lọ́nà. Ọ̀nà ṣí fún mi. Mo rí ìgbéga. You don't say that. Then you call a prophet and started crying. Ayé òun ti ń ọ̀rọ̀ ayé òun ò tiẹ̀ yé òun mọ́. You don't practice what the Lord creates in you. Bí ẹ̀mí inú rẹ dìde. Jẹ́ kó mọ̀ wípé òun ṣe èèyàn lásán. Do you know the way I do? Physical. Sometimes I do it in a dream. Bóyá téèyàn kan bá fẹ́ bá mi jà bí àwọn òkú kan ẹ̀gbọ́n mi ò dá dúró. I'm not alone. Oh. I am not alone. God the Father, God the Son, God the Holy Spirit is with me. Tó bá dórí sọ mí, ara máa pa ọ́ ni. It's because I practice that lójú ayé. Don't allow your the human in you, crush. Don't crush the original you within you because of what you are going through. Don't say, I don't know what you are going through. I have my own challenges. I have my own issue. And I pray to God and I have faith that tomorrow belongs to me. Let people fly now. Come when you fly, let me come fly the world to me. I will meet them. I will even surpass them. I don't know the process that God will take, but I know that what God has for me is enough for my generation to eat. So, look at yourself. Prophesy something good to yourself. Then, I'm going to talk about, I'm not going to bias. I'm going to, let me just branch let me branch to this. Jẹ́ ẹni tó mọ̀re o.
èèyàn bá ṣoore fún ọ jẹ́ ẹ̀dá tó more o. Má gbàgbé omi bẹ́tẹ̀lì rẹ o. Má gbàgbé omi bẹ́tẹ̀lì rẹ. Don't forget it. Má gbàgbé omi bẹ́tẹ̀lì. Don't forget it. If you forget it, ó máa ń lágbára o. Ó máa ń ní agbára. Ó máa ń lágbára. Someone has given you water before. Ó wá mú ọwọ́ tó fi fún ẹ ní omi yẹn. Ó wá mú ọwọ́ gúnrún jẹ. Ó máa ń lẹ́yìn o. Ó máa ń lẹ́yìn. I was watching a viral video of Pastor Agbala Gabriel and all that and Muideen. I was watching it. Then mo wá rí pé ilé ayé ìgan ibo la wà. Ibo la já sí. How could someone just bring a man from a gutter, bring someone from no recognized area and bait for that person? Kó dẹ̀ mú jáde, kó mú hàn àwọn ènìyàn, kó dẹ̀ wá máa kan ìṣòmọ ènìyàn lára. Mi mọ̀ nǹkan tẹ́nìyàn lè ṣe fún yàn sá. Agbala Gabriel is a human being. Èèyàn ni. Èèyàn ni. Nobody above mistake. No, kò sẹ́ni ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tán sọ mo gbogbo a lot of comments, a lot of content creators, a lot of people. I saw what mu àwọn èèyàn. We human being. Ẹni tó ti fún yàn ló ń gẹrí. Ẹni tó ti daṣọ bo yàn rí. Ǹjẹ́ àṣẹ ẹ̀sìn lẹ́mìí Ọlọ́run bí? What kind of human being are we? Irú ọkàn wo la ní? Somebody has been of help for me before. Ẹni yẹn ó ràn mí lọ́wọ́ gan. Jẹ́ kó máa yí ohun tó ń là kọjá pé ó lè pa mí o. You cannot end me, I will end you. Bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí. God bless you. I love you all. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.